ẹlẹ́wọ̀n yẹn wá nílé lóko lájò àti lẹ́yìn òde níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ àti láti máa wo ìkànnì wa ìkànnì ojúlówó Yorùbá. Ètò ní Gbédèmàṣà ní ètò. Orúkọ mi ò yípadà, Tolúlọpẹ́ Ayọ̀délé Oyèdòkun náà ni orúkọ mi. Ẹ máa bá wa kálọ. Ẹ̀lẹ́ ìyá wa. Yes sir. Tọ́ ìyá wa, ètò yìí ó ní òfin kan. Òfin tó ní náà ni wípé láti ìbẹ̀rẹ̀ ètò yìí títí dé òpin ẹ ò gbọdọ̀ sọ èdè Gẹ̀ẹ́sì rárá. Yorùbá nìkan ni a ní oore ọ̀fẹ́ láti sọ láti ìbẹ̀rẹ̀ títí dé òpin. Ọlọ́run ràn wá lọ́wọ́. Lórí gbogbo èdè míì tẹ́ bá ti ń sọ tó yàtọ̀ sí Yorùbá, àwọn máa yọ 200 náírà kúrò nínú owó yín. Ìbéèrè 4 láti béèrè lọ́wọ́ yín. Ìbéèrè ẹyọ kọ̀ọ̀kan ó gbé 500 náírà ó gbé pọ̀n. Ìyẹn ni pé tẹ́ bá gba gbogbo ìbéèrè 4 ẹ ní oore ọ̀fẹ́ láti jẹ ẹ̀bùn owó tó tó 2,200 náírà owó ìdákọ̀mù tàbí kẹfẹ́ ra owó pé baálé yín ní pé tọ̀ baálé mi mo máa rí iṣu kan mo sì mọ̀ pé fẹ́ràn iṣu ṣé máa rà bọ̀ rà ó baálé ìyàwó mi ó bá mi ra nǹkan bọ̀. Ṣé ó yé wa dáadáa ìyá wa? Àgbọ́yé. Tọ́ ìyá wa, kí ni orúkọ yín? Orúkọ mi Hasanat. Ìyá wa Hasanat. Tọ́ ìyá wa, ìbéèrè àkọ́kọ́ ó lọ báyìí. Kí ni à ń pè ní túùlù? Túùlù. Bẹ́ẹ̀ni. Orí fífọ́. Orí bá ń fọ́yàn tí ń fọ́yàn. Wọ́n sọ wípé orí túùlù ni. Orí túùlù ni. Ó dá yín lójú? Mo rò bẹ́ẹ̀ bí mi ṣe. Bẹ́ẹ̀ ṣe mọ̀ náà. Àwọn yẹn pàtẹ́wọ́ fún màmá. Àwọn yẹn pàtẹ́wọ́. Ẹ ti ní 500 náírà ní ilẹ̀. Ìbéèrè ẹlẹ́kejì ó lọ báyìí. Kí ni narrow escape ní èdè Yorùbá? Narrow escape. Ó pàkàsọ. Pàkàsọ. Narrow escape. Ṣé wọ́n mọ̀? Narrow escape. Ó mọ̀? Ó ràn màmá lọ́wọ́. Narrow escape. Àjàbọ́. Ok. Kẹ̀sì kan ti jábọ́. Tí mo dẹ̀ ṣe ń wò pé ẹni sọ kíní rárá. Ó dẹ̀ dùn mí. Ó dùn mí. Ìbéèrè ẹlẹ́kejì. Ìbéèrè ẹlẹ́kẹta là ń lọ báyìí. Bẹ́ẹ̀ni. Tọ́ ìyá wa, ìbéèrè ẹlẹ́kẹta ó lọ báyìí. Àwọn obìnrin wo ni wọ́n máa ń pè ní bàbá ní òde Ọ̀yọ́ lọ́yọ̀ọ́? Àwọn obìnrin wo ni wọ́n máa ń pè ní bàbá? Báwo ni ọkọ mi? Ṣé àwọn obìnrin kan wà tán máa ń pè ní bàbá? Wọ́n máa ń pè wọ́n bàbá. Ṣé kìí ṣe àwọn ìyàwó Aláàfin ni? Rárá. Àwọn ìyàwó Aláàfin ayaba ni ìyàwó Aláàfin. Ìgbọ́ rí. Àbí ìṣe ikú àbáyé láṣẹ kejì òrìṣà. Pàkọ́ pì. Ikú ọmọ kú, àrùn ọmọ àrùn. Ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn kò gbọdọ̀ ṣe. Àwọn wo náà máa ń pè ní bàbá nílùú yín? Àwọn obìnrin wo náà máa ń pè ní bàbá nílùú Ọ̀yọ́? Àbí wọ ni? Ẹ̀yin náà ti mọ̀ pé àdé gba gbogbo ìbéèrè. Àwọn abọrẹ̀ Ṣàngó. Ok. Ó ti di méjì. Àwọn Ìyámọ̀gbà. Ẹ ṣáà mọ̀ Ìyámọ̀gbà. Bẹ́ẹ̀ni. Àwọn ni abọrẹ̀ Ṣàngó. Àwọn náà máa ń pè ní bàbá ní òde Ọ̀yọ́. Tọ́ ìbéèrè ẹlẹ́kẹta náà ó ti lọ. Ìbéèrè ẹlẹ́kẹrin èyí tí ó gbẹ̀yìn. Ẹ parí òwe yìí. Ohun tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rín. Ohun tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rín. Mi ò tiẹ̀ mọ̀ wé.
ẹ mọ̀ rárá. Mòwe. Wọ́n ti rántí wọ́n ti kọ́ yín débẹ̀ nílé ẹ̀kọ́. Ohun tó ṣe àkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín-rín tó bá ṣe gúnugún á wo kòkó mórí ẹyin. Yóò wo rokòkò mórí ẹyin. Yóò wo kòkó mọ́ pé kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. Bí a ṣe máa ń bí tí nǹkan bá ṣẹlẹ̀ bí a ṣe máa ń ṣe sí ìṣesí wa sí nǹkan ó máa ń yàtọ̀. Bẹ́ẹ̀ni. Ó máa ń yàtọ̀. Tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́yìn sìn bí ẹ ṣe máa ṣe tó bá ṣẹlẹ̀ sí èmi lè má ṣe bẹ́ẹ̀. Ohun tó ṣẹlẹ̀ sí àkàlàmàgbò tí ò fi rẹ́rìn mọ́. Wọ́n ní wọ́n máa ń pa òwe mìíràn pé n tí ajá rí tí fi ń gbó òun ni àgùntàn ń rí. Ohun tó rí tí ó fi ń ṣe ẹ̀rín rín tàbí tó fi ń wò pé eléyìí òun ó ní sùúrù kò sọ nǹkan kan gbogbo ohun tójú kọ́ bá rí nǹkan lẹ́nu mọ́ sọ ṣùgbọ́n ajá ń tiẹ̀ òun yóò máa pariwo ní pé ẹ̀rín tí mo rí ni wò. Ìbéèrè mẹ́rin ó ti pé. Àti fèlì 3. Tó ti sọ fèlì. Ẹ ti náwó tán báyìí. Àlè tó béèrè mi. Ó ti lọ. Táìmù ti lọ. Táìmù ti lọ. Mo tó jẹ gbèsè. Ẹ̀yin náà rí wa kẹ́ tó wá béèrè. Ẹ dẹ̀ náwó tán báyìí. Mo ti ná tán. Ẹ fẹ́ràn owó gan-an. Mo ti ná tán. Kò burú. Ẹ bá wa gba àwọn èèyàn wa nílé, ẹ bá wa gbà wọ́n ní ìmọ̀ràn. A mọ̀ gbà wọ́n mọ̀ràn pé tọ̀ bó kálukú ló ṣe mọ èdè Yorùbá ló ṣe mọ sọ náà. Ẹ gbà wọ́n. Irú rẹ̀ náà ni wọ́n ń bi àwa náà léèrè tá a lè dá ọ̀rẹ́ yìí. So ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì mọ Yorùbá máa ń tòótọ́. Lọ́rọ̀ ọmọ Yorùbá pọ́nbélé náà ni wá a sì lè sọ Yorùbá. So àbárọ̀ gbogbo àwọn èèyàn náà lé kẹjá máa gbìyànjú ká máa try rẹ̀ ká máa fi àwọn àṣà àbá wa ká máa fi wọ́n sílẹ̀ ká máa gbàgbé rẹ̀ kásà àbáwọ́ mọ́ parun. Kò ní parun. Ẹ̀yin wa ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ìyá wa yẹn o. Ẹ jẹ́ ká máa sọ èdè wa lóòrèkóòrè ní gbogbo ìgbà níbikíbi tí a bá ti ríra wa. Tá a bá lọ sí ìdálẹ̀ tá a bá bára wa pàdé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá èyí tá a fi wọn kọ́kọ́ máa sọ Gẹ̀ẹ́sì tá a máa sọ fínífíní yẹn. Bí a bá ti mọ̀ pé ọmọ Yorùbá ni ẹ jẹ́ á sọ Yorùbá síra wa. Tá a bá dénú ilé wa ẹ jẹ́ á sọ Yorùbá síra wa kó má bàa parun. Ó yẹ ká máa sọ láì fi èdè mìíràn láì fi bọ́. Ẹ jẹ́ ká máa gbìyànjú àmọ́ pé ó ti mọ́ wa lá ṣùgbọ́n pẹ̀lú ìgbìyànjú a lè ṣe. Yóò padà sí. A lè ṣe àṣà wa ìṣe wa èdè wa kò ní parun. Àmín. Bí bá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì wa ẹ tẹ̀lé wa kẹ́sì bá wa pín àwọn fúnra wa kẹ́ bá wa pín káàkiri kí àwọn ẹlòmíì náà káwọn náà lè darapọ̀ mọ́ wa kájọ máa gbé àṣà ìṣe àti èdè wa kájọ máa gbé lárugẹ. Kò ní bàjẹ́ o. Ẹ ṣeun a dúpẹ́. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá ìkànnì àṣà ìṣe àti èdè Yorùbá.